Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti yarí wọ́n búra fọlọ́run ṣẹ̀rí wípé gbogbo àwọn kọ̀nàdọ́gbọ́n àwọn ọ̀daràn tí wọ́n ń dà àwọn èèyàn láàmú ní Lagos Ibadan expressway pàápàá lábẹ́ bíríìjì Interchange Sagamun pé àwọn ò nígbà. Mo sọ fún wa pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ni àwọn èèyàn ẹ̀mí wọn wà ní abẹ́ ewu tó lágbára. Ó ti pẹ́ ká ti ń fọn rí ti ń pariwo wípé Sagamun Interchange yìí ẹ̀mí ń sọnù ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Wọ́n ń dá àwọn èèyàn lọ́nà, wọ́n ń jàǹbá àwọn èèyàn, àìmọye àwọn tẹ́ẹ̀mí wọn ti bọ́ lágbègbè tá a lè mọ ọkà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ọlọ́jà bí wọ́n bá bọ́ sí ìlú Èkó nígbà míì wọ́n lọ ṣe òwò, wọ́n lọ rajà, wọ́n lọ ṣe nǹkan kan bí wọ́n bá rí ìdádúró àbí nǹkan kan tó wà stock sí Èkó under bridge Interchange Sagamun ibẹ̀ làwọn kan ọjọ́ pọ̀ ìmọ̀ lọ ń ka àwọn ọmọ tí wọ́n sì máa ń gba dúkìá tó máa ń ṣe wọ́n ṣèkúṣe. Kádúpẹ́ púpọ̀ lọ́wọ́ CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àti gbogbo àwọn àjọ tí wọ́n kó sòdí lọ síbẹ̀ lónìí tí wọ́n ṣe ṣàfọ̀mọ́. Kódà ó sì SWAT ọ̀gá mọ́fì Sàlámì àwọn náà bẹ́ẹ̀ gbogbo àwọn OC àti kọ́sísìm àti rọ́bìrì àti kìnní kankan wọn kó lọ́wọ́ lọ́bẹ̀. Àwọn àjọ KRS àbíbà náà ti ń pè wọ́n, àwọn náà múra àwọn náà wà ń bẹ̀. Ìgbésẹ̀ Akin lélẹ́yìí torí pé ó ti pẹ́ ta ti ń pariwo fọn rere abẹ́ ewu àti jàǹbá tó pọ̀ lábẹ́lẹ̀ àwọn èèyàn wà. Àwọn ọ̀kọ́rọ́jọ́gbọ̀n ọ̀daràn yìí ètò pọ̀ nínú wọn àjèjì ni. Àkànlé mọ́ ní àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó tó jẹ́ ń gírí lọ́wọ́ torí pé òfin ìlú wa, òfin ìlú tá a wà yìí, òfin pé ẹni tó bá ti fẹ̀sùn kàn ó gbọ́dọ̀ ní àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó, ó gbọ́dọ̀ lè sọ pé ìbáyìí lòún rí dé. Ṣùgbọ́n wípé àwọn àjèjì pọ̀ tí wọ́n ń dààmú àwọn èèyàn láwọn agbègbè, èmi ò ní dákọ̀ n ò sì ní sọ, ṣùgbọ́n mo mọ̀ wípé bí òfin ti bẹ̀rẹ̀ sí ń ṣe wọn dáadáa ní àdúgbò yìí báyìí, àṣírí ọ̀pọ̀lọpọ̀ ni ó tú. Ọdún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ẹ̀mí wọn sọnù sáwọn àdúgbò yìí. Àwọn oníṣòwò tí wọ́n lọ sí Èkó tán láwọn ń darí bọ̀ nígbà wọ́n bá débi pé wọ́n bọ́lẹ̀ ní abẹ́ bíríìjì pé káwọn gùnkè padà káwọn bọ̀ lábẹ́òkúta àbí kankan, ibẹ̀ ni wọ́n lọ dá wọn lọ́nà sí. Ẹlòmíì ilẹ̀ oṣù alẹ́ ni ó fi dé ibi under bridge yìí, ẹlòmíì àárọ̀ kùtùkùtù nífẹ̀rẹ̀ láago 5-6 sí 7 ni ó fi dé ibi bíríìjì yìí, ibẹ̀ ni wọ́n ti lọ accost ẹ̀ ni wọ́n sì dà lọ́nà. Ti bí dáadáa ti ń bẹ nílé ayé bẹ́ẹ̀ dàkejì rẹ̀ ń bẹ nílé ayé. Tó bá yẹ pé dúkìá wọn ni wọ́n gbà lọ́wọ́ wọn, ẹni tí wọ́n bá gba dúkìá lọ́wọ́ rẹ̀ yóò lọ rìpọ́ọ̀tù pé báyìí ló ṣẹlẹ̀. Ó ṣeé ṣe kí wọ́n bá rí dúkìá rẹ̀ padà àbí kúgbà kámúkúgbà fọlọ́run. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá bí wọ́n Idigunjale tán, wọ́n tún dẹ́mi wọn légbodò. Kóńdó kùmà àwọn nǹkan ìjà olóró lóríṣiríṣi ni wọ́n máa ń lò ládùúgbò ìtàn fi máa ń ṣọṣẹ́ fáwọn èèyàn. ẹ̀dàpọ̀ ṣọlẹ̀ kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, bàbá wa CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD, bí wọ́n ti kó gba àwọn ọ́físàsì wọn sòdí lọ́ọ̀bẹ̀ tí wọ́n sì rí àwọn nǹkan kòtọ́kòtọ́ tó pọ̀ tó pé àwọn ò fẹ́. Kódà ọ̀gá SWAT mbẹ́mbẹ́, ọ̀gá mọ́fì Sàlámì múra àwọn náà ń bẹ̀. Àwọn anti-cultism, àwọn anti-robbery, àwọn anti-kinní kankan, àwọn anti-kidnapping múri wọn bẹ̀. Alukoro ilé ìsọ̀pàdé ìpínlẹ̀ Ògùn, màmá wa CSP Ọmọọlá Odùtọ́lá ANIPR PSC múra àwọn náà ń bẹ̀. Ẹ̀wò fún aráyè náà ẹ̀ríṣẹ́ takuntakun tí ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ṣe ní Interchange mọ́ Sagamun. Wọ́n wá ṣàlàwọn àlàyé kan fún yín tẹ́ fi mà wípé ayé ti ń lé bọ̀ ọjọ́ pẹ́ ní abẹ́ bíríìjì. Good morning, sir. This is Ibadan inward Lagos. Ibadan inward Lagos under the bridge at Interchange. All these motor sellers, they are not selling anything. We have given them time to pack their things or we'll help them in evacuating it. But for now, there is no business activity under here. The other side, that is Lagos inward Ibadan. There are no activities there.
So far, the only activity happening here is the dropping and picking up of passengers, and the chairman of the one who claimed to be in charge of the park here has been told that effective today there should be no loading and picking of passengers here, as we suspect them to be those conspiring with those who are attacking innocent passengers who drop off there. Meanwhile, the owners of the motors are already packing. As you can see, they are evacuating. They are taking their things by themselves, because we have given them deadline that if they don't, we will bring vehicles from Abeokuta to park them, and they will not be able to claim them again. Meanwhile, there's one before the bridge. We are approaching that one to tell him to clear. Gbogbo eléyìí óyá kàn yọ wọ́n. Óyá, all these ones. This is part of our community service. Even on the bridge there, activity, Amotekun are already demolishing all shanties in that area. So we'll wait for the owner of this one to come and pack them. Oh yeah. Not put them inside, pack them, come out. These things, will they break them? Oh yeah, will they break all these things now? Pack this thing and don't put them inside that place. This shade, they go down now. Oh yeah, we don't want it here now. So look for vehicle, pack these things now. Where's your? Are you here? Yes, sir. Here or under the bridge? Yeah, the vehicle is under the bridge. The personnel are here. Where's the QRS? Is it QRS? Yeah, it's QRS, sir. You people are QRS? Yes, sir. Where is your vehicle? They went to go and drop somebody. Okay. You are which one? QRS. QRS. Yes, sir. Once your vehicle is parked there, no, forget this one. During daytime, you don't need anything here. Okay. You go and park there. Okay. All activities, okay. Commercial vehicle, okay. Nobody should start any business here again. Okay. That's what the CPR said. Okay. Once your vehicle is parked there, it's because your vehicle is not there. That's why they are doing everything. Go there now. Go there, put your vehicle there. You don't need to check, say here during the, if it is night now. You understand? Oh yeah. Where is DPO Sagamun? Ewoluo, all this place. They should come and remove them. Oh yeah. Oh yeah, make now break this thing, make now remove them. Oh yeah, make now remove all these things, this thing. Make now join, make now remove them. Oh yeah. Remove them, all. Under the bridge at Interchange, ongoing.
any incessant attack on innocent passengers, citizens who may be dropping and lighting under the bridge. This is the brainchild of the Commissioner of Police, who was here yesterday and did area surveillance of this place, and came up with the decision that in order to keep this place safe, there should be no buying and selling of all illicit drugs, alcohol, or any shady activity. Even those in that Ogun will be evicted finally.